wọ́n ní ìyá ìyàwó bàbá Olúalọ́ náà ti kọ̀rọ̀ ẹ̀ jẹ àti bàbá tó ní òun lórí ẹbí wọ́n ní wọ́n ti kọ̀rọ̀ wọn jẹ ẹ wo fídíò yìí. ṣe gbọ́ bẹ́ẹ̀ màmá ló ń kọ́ ló ń gbéṣẹ́ fún wọn. Kọ́lá wọlé tèmi tọpẹ́ ẹ sọ sókè. mo rí lórí social media. ta lè rí lórí social media. ló ti mi dànù Awíkonko so ó dẹ̀ ní nǹkan bóyá gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ tó lóun ṣe ó dẹ̀ ní nǹkan kan tí ó ń gbé mi nígbà yẹn àwọn church kan ṣe sí mi torí church yẹn mo ń lọ bẹ̀ ní family fellowship ní Oriental Hotel ní Lagos yabi nvia so àwọn yẹn church yẹn wọ́n wá rí àwọn nǹkan kan bíi past mi sábẹ́ pé kí wọ́n jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ kẹ́nìkan tí wá interview kan wá rí interview yẹn tó ń go viral wọ́n ṣe wá block mi nìyẹn ní platform wa dájú 136 so bí pé foundation member dẹ̀ ni mi torí wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ní yẹn so wá ká mi lára mo wá béèrè lọ́wọ́ ẹni tó block mi ṣé wọn pé lórí platform ẹ máa rí wọn tó máa block yín agbórúkọ ni wọ́n á béèrè ó kàn fi fídíò yẹn wọn ní wíìdì mo ní ìsinmi náà ó lé méjìlá mo ní kí ni tẹ́ lọ ẹ̀wọ̀n mo ní that was my past ó ní kì í ṣe kan kì í ṣe méjì oníṣètò ẹ̀ lè fi blọọkì mi wọ́n ní 2 Corinthians chapter 5:17 bíbélì 10 gbé ó ní if any man is in Christ all things are passed away behold all things have become new belief yẹn sínú bíbélì oníṣètò that means church is scam mo wá sọ bẹ́ẹ̀ mo wá post ẹ̀ mo wá ṣùgbọ́n àti wáyà ẹ̀ mọ̀ mo lọ́mọ kan ẹ̀ mọ̀ pé sọ pé mo lọ́mọ kan ṣé mo lọ́mọ kan so ọmọ yẹn ó wà lọ́fíìnìtì so ó wá ń dùn mí pé nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn so àwọn kan yẹn máa fún mi níbi pé frustration depression ó wá jẹ́ pé tí máa ń wàásù evangelist mi máa send kìíní mi sí i tí máa ń wàásù nígbà mi wọ́n á pẹ́ sọ pé mo go naked completely naked ó kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi ní computer village ní Ìkẹjà wọ́n ní mo naked wọ́n á gbé báàbù ọ̀nà ọjà wọ́n á sọ pé obìnrin kan ló dì mí ó tún wá ṣẹlẹ̀ sí mi níjọ́ kan ní ṣọ́ọ̀ṣì yẹn bá ṣe jáde kí ló wá dùn mí ju ṣọ́ọ̀ṣì yẹn ò lè come to my rescue and they saw me as it was area boy kan wá rescue mi ó wá jẹ́ kí wọ́n sọ pé mi gbà tí wọ́n wá ní another Sunday ṣé ti yẹ wọ́n wá ní kí security máa yẹ kí n wọlé wọ́n ti wá send video tí wọ́n rí sí security pé criminal nìyẹn ó wá dùn mí so mo wá lọ so ìyẹn gangan ló jẹ́ kí n rí sí Awíkonko. báwo lẹ ṣe rí iṣẹ́. ẹ ṣe ẹ mọ̀ pé WhatsApp tó bá wo kí ni ẹ̀ sà nọ́mbà ẹ̀ wà ń bẹ̀ mo fi wá rí ìṣẹ́gun mo fẹ́ sọ. lórí platform ẹ. lórí platform ẹ. ní orí TikTok àbí wo. no WhatsApp. WhatsApp ok so mo wá message ẹ so wá ní òkè kí fún details mo wá dúró mi tí ì fẹ́ fún details mo wá dúró so later mo kàn ní tó pé bàbá Olúalọ́ wá. ok sí orí bẹ́ẹ̀ ni sórí platform ẹ̀ tó ń sọ̀rọ̀. ṣé platform ẹ̀ wo ṣe Facebook or. Facebook ẹ mọ̀ pé wọ́n máa ń ṣe TikTok. ok so wọ́n á rántí ọ̀rọ̀ ọmọ mi dání pé bàbá máa gbọ́ ọmọ mi ti náà gbà kan tí wọ́n dẹ̀ sọ lórí Facebook. bàbá wo bàbá Olúalọ́ ẹ mọ̀ pé rédíò wọn yẹn wọ́n máa ń ṣe lórí Facebook wọ́n ní wọ́n máa sọ pé ọmọ mi pé àwọn máa rán dé yunifásitì pé wọ́n adopt ẹ̀ lọ́kọ́ ọmọ yẹn ló bí 4 months lọ́dọ̀ wọn. lórúkọ ọmọ yẹn Daniel Ọláwọlé so gbogbo àtàkùn lọ ṣe birthday fọmọ yẹn. bí ọdún wo ṣe sẹ́yìn. I think 2023 August náà gbọmọ yẹn wọ́n dẹ̀ gbélé ní December mo wá reach out to me mo lọ́wọ́ kan tí mo fẹ́ sọ fún. tani. yẹn ló ti mi dání. pé owó kéésì báyìí ṣẹkẹtì ẹgbẹ́ ni mo bá sọ. nígbà yẹn ó ti ń dárúkọ ó ti ń dá tẹ àṣẹ mọ̀ pé gbogbo kíni ẹ̀ tẹ bá wo ti ó gbé fọ́tò bàbá wa. kí ló sọ nígbà nǹkan tó ń bá wọn drag nígbà yẹn. bẹ́ẹ̀ máa ṣẹ́kì ẹ̀ lẹ́yìn náà bá ṣẹ́kì ẹ̀ before my own case. now tó mo wá sọ yìí wọn lápẹ́ mo rí fọ́tò wọn bẹ̀rẹ̀ yẹ kí n sọ̀rọ̀ bàbá mo ní ọmọ mi mo ní bàbá gbà pé wọ́n sọ pé wọ́n máa rán dé yunifásitì pé wọ́n dẹ̀ filẹ̀ pé ọ̀rọ̀ yẹn dẹ̀ sì wà lórí social media tó ń go viral táwọn olóòpọ̀ mọ́ yẹn pé bàbá sanwó sùn ẹ̀ pé wọ́n dẹ̀ san wọ́n á send àwọn evidence rédíò kìíní wọn ṣáà tó ti sọ ìgbà ìbọ̀bọ̀ yẹn sì ń bá wọn ṣiṣẹ́ délé àríyànjú àgbàmá so kó tó di pé ó resign so ìgbà tí wọ́n dẹ̀ fi gbọ́mọ yẹn lẹ̀ èmi àti ìyá ọmọ yẹn a lọ ṣe birthday 7 years fọmọ yẹn tí Awíkonko ń sìn ìgbà tí mo wá sọ ẹ wá ní òkè ó ní kí n má wọrí ó ní mo máa gbé mi pé ibùsọ̀ gbé mi ni aṣáṣọ ẹ lórí ibẹ̀ ṣá. ó gbé yín bí báwo. ó gbé mi sí nígbà tó ń ṣe live mo wá pè mí wọlé àbí Facebook. ní TikTok ó wá pè mí wọlé pé mo máa pè mo wá sọ̀rọ̀ tí mo sọ yẹn náà pé báyìí kí bàbá Olúalọ́ ra machine fún mi ṣẹgẹtì bẹ́ẹ̀. pé ó rà fún yín. ó ra machine fún yín. bẹ́ẹ̀ ni Bajaj tó ti ní bẹ́ẹ̀ gbàdúrà mo wá sọ pé kí bàbá yẹn ra Bajaj. ẹni kí wọ́n rà fún yín. no wọ́n rà fún mi ni wọ́n rà fún mi torí báyìí mo sọ fún wọn pé ọwọ́ ẹ̀ ó ti ṣẹ́ sínú àwọn sáà 2015 gbà tó ń kọ́ṣọ́ mi tó hàn kí so pé mi nílé mo machine wọ́n ṣàpàrà machine yẹn fún mi so èmi wá gbé fún yàn kó wọ́n bá mi ṣe wọ́n rà ní 530 bẹ́ẹ̀ nígbà tó máa sọ lórí rédíò mo ṣe sọ fún wọn ní 730 so mo dẹ̀ pé 530 lọ́nà àwọn dẹ̀ pé 750 pé báwo ni wọ́n ṣe Ọlọ́run ṣe ń parọ́ kọ́ tí mo sọ fún gbà yẹn so ó ṣàwá ní ọ̀rọ̀ yẹn náà la máa sọ ó ní bẹ́ẹ̀ kò yẹ kí n sọ fún wọn ra machine yẹn fún mi pé mo ní màá sọ ó ní because gbogbo ẹ̀ náà ló wà lórí kíní kí n má lọ dàbí onírọ́ so ìyẹn ni mo sọ fún tí mo fi mọ Awíkonko. ẹ fi mọ Awíkonko ok ẹ̀yin fúnra ilẹ̀ pè mí tẹ́ sọ wípé ẹ ní àwọn kankan tẹ́ fẹ́ ṣàlàyé pé ẹ̀yin ni ó lọ ṣe interview ní ọ̀dọ̀ ìyàwó Prophet Olúalọ́ pé ohun tá à ń gbọ́ ní abẹ́lẹ̀ yẹn bí ẹ̀yin ni bẹ́yìn àti obìnrin kan lẹ́jọ́ wa ń bẹ̀ ok báwo lẹ ṣe lọ síbẹ̀ báwo lẹ ṣe débẹ̀ ta ló rán yín lọ bẹ̀. ṣẹ́rí ìgbà tí màá ti Awíkonko ti wá múra lórí kéèsì bàbá Olúalọ́ yẹn ẹ̀mọ̀ àwọn kóòtù ní tí n bá ti fẹ́ wá wo ọmọ mi wọ́n ní kí n lọ wo ní orphanage kí n ra nǹkan fún kí n lọ wo kán lè mọ̀ pé mo tó bàbá ṣe tó wá fún mi 15,000 kí n lọ fi wo that was the first time then second time mo kọ̀ ẹ́ dédé kó send 20,000 sí mi kò ṣẹlẹ̀ rí yẹn Awíkonko without anything pé bóyá mo. báwo ló ṣe máa káǹtì. ìjọ tó send 15,000 tí mo ní kí n lọ fi wo ọmọ mi ló ti lákàntì mi lọ́wọ́ ó kàn ní òun ti fún ní 20,000 ni wọ́n á mọ̀ pé ọgbọ́n àríkèrèkè láti mọ́ mi níṣẹ́ ẹdí tòrútòrú torí iṣẹ́ tó mọ́ mi ẹdí tòrútòrú ni nílẹ̀ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ojú mi ó ti wọ̀n jù lórí social media ga lórí ọ̀rọ̀ bàbá ó wá tún mọ́ mi lọ sílùú bàbá ṣẹ́kẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ pé kí n lọ bàbá ìjó àti fàkì ló rán mi lọ lẹ́kìtì lẹ́kìtì state so ẹ mọ̀ wá ní
tí mo kó máa bá mi rán ọmọ mi ní school tó ti bá dẹ̀ ti dé náà pé tí bá ti fẹ́ lọ ọmọ mi kó máa fún mi ní owó kó dẹ̀ máa compensate mi ṣe mọ̀ pé mi ní kúrò ẹni tó bá ń sọ́fà tó need assistance àgbà mi iṣẹ́ tí ò yẹ kó jẹ́ àlọ́ jẹ òun ló mú mi lọ jíṣẹ́ yẹn fún torí èmi gan mọ̀ pé nǹkan tí mo lọ fún yẹn is at risk now. lọ́nà wo ló wà at risk. nǹkan tó fi wà at risk ni pé ṣe mọ̀ ìwọ tí ó pé o ti ń ṣe program yẹn according to July 27 o ti láwọn fans o ti láwọn èèyàn èmi tó ṣe mọ̀ tí o ti di 2 months ṣé o ti pé 2 months àti mọ̀ mi ṣé understand o dẹ̀ láwọn fans ní Nàìjíríà èmi ló wá dédé pé tó wọ́n ríṣẹ́ yẹn obìnrin kejì tó rán ní kájọ lọ ìyẹn ló wọn lọ́pàá mo ti send photo ẹ̀ sí mi wàá mọ̀ bọ́ lọ́pàá ni ṣé o ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. kí lórúkọ ẹ. Bùnmi ó wà lórí kíní omi ìlú tí mọ́ ibi tó yẹ kíní kan so àwa jọ lọ ó lóun according to him ó sẹ́ndì ìjọ kẹta tó sẹ́ndì 20,000 ló wá pè nípa àwọn fẹ́ ràn mí iṣẹ́ tani iṣẹ́ yẹn yàwó kòǹkò tó lè fún mi 20,000 ní kébì support yẹ kẹ́nìtì ó wá sọ fún mi wípé èlò ló máa gbé mi láti Ìkòròdú dé Ìbàdàn GoCom torí ẹni yẹn wà ní Ìbàdàn so tí wàá fún yẹn ní owó mọ́tò àti everything tá a fẹ́ lọ sí lọ́hùn wá sẹ́ndì wọ́n á sọ fún pé tìbí 13 ó ṣáà sẹ́ndì kíní sí mi ó sẹ́ndì 20,000 ó ní at least máa jẹ́ máa ní problem money ok mo wá lọ bẹ́ẹ̀ ni adẹ lọ bẹ̀tìgbà tí màá máa sọ lórí kíní ó lóun fún mi lówó ní as pocket money iṣẹ́ owó tèmi tí mo fẹ́ lọ bá ṣiṣẹ́ níbi kan tó ní kí lọ bẹ́yàn kan Ìbàdàn so owó tèmi ni màá fi wọ mọ́tò lọ sí Ìbàdàn wàhálà sígbà tó máa sọ lánàá oníṣẹ́ lòun kàn fún mi pocket money òun ti fẹ́ nìyẹn lówó mọ́tò ìyẹn ló máa wá so ìgbà tí a wá dé Ìfàkì tí mo rẹ́ ni ìdádé Ìfàkì a wá dé bẹ́ẹ̀ ìgbà táwọn kọ́ dé bẹ́ẹ̀ ó ṣáà ti pè wá ní àtiwá bí a ti ń báyà sọ̀rọ̀ lọ́wọ́ àwọn báyà yàwó kọ́ gbé wa lọ sọ́dọ̀ Major General ló fi yín àdírẹ́sì síbẹ̀ èmi dẹ́bi rí pé Major General táwọn kókó fi yín àdírẹ́sì yẹn it's like ó fi ń bring panic sí mind àwọn èèyàn bàbá yẹn wá dìbọ́ǹkì orúkọ yẹn ó tó sign ó ní òun ò ṣe Major General. kí ló sign. ìwé kí ni ẹ̀gbọ́n mi ti send ẹ̀ sí àbí lẹ́tà tó lóun fẹ́ fi sùn bàbá Olúwalọ. pé kí ni. pé mi lè ka details yẹn pé lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tí n bá ti send ẹ̀ sí yẹn àbí kí mú kí n kà. ẹ má wọrẹ. now ó wá sọ pé ìyẹn ni òun fẹ́ fi ṣe kí ní ká mú wọn ká fọgbọ́n mú wọn kán sign yẹn. so ó ní kẹ́ fi ọgbọ́n mú. ká fọgbọ́n mú bàbá àti ìyàwó pé kán lè sign ìwé yẹn àwa láti gbọ́ ṣé níbi tá a ti ń ṣe ti bàbá lọ́wọ́ sà ni ó ti wá sẹ́ǹdì kíní sí mi voice note ó yá kí n gbé jáde kí n play ó ní ká jẹ́ kí ká mi sọ pé kí ìyá yẹn ká sọ fún pé kó pariwo ó wá sáré kọ́tì rẹ̀ pé kó pariwo ṣé ṣe ó wá sáré kọ́tì ó wá ní ká jẹ́ kó kígbe fọmọ Nàìjíríà pé kí wọ́n gbà wọ́n sọ pé àti ìjà ó ní ká jẹ́ kó ó wá pè mí again ó wá ní ká ní kí ìyá kó máa sunkún bóyá ríbi kan tí ìyá yẹn ti ṣe bẹ́ẹ̀ tó fẹ́ sunkún ẹ̀ mọ̀ bá gbàlagbà ni kò ṣe ìgbò ìbọn dédé fọ ìyá já ó ní ká jẹ́ kó mọ̀ pa ní kò fún ká fún ìyá lówó ó ní kẹ́ fún ìyá lówó wáyé tó ṣe ní kẹ́ fún ìyá lówó. ó ní kí ìyá lè sọ̀rọ̀ kó lè grant wa kó lè attend sí wa dáadáa. èló ló ní kẹ́ fún ìyá. 30,000 ni bet ẹni tí a jọ lọ ó kọ́ tiẹ̀ ó sọ di 20,000 later níjọ́ kejì tá a wá tún lọ interview màmá wa ní ẹ ṣe 20,000 ní àná o. ta ló ń sọ fún bẹ́ẹ̀. ó ń sọ fún wa so ẹni ọlọ́pàá obìnrin tó dẹ̀ Bùnmi tó dẹ̀ tẹ̀lé wa lọ kò jẹ́ kémi mọ iye tó fún so later àgbà tó gbé àti sọ̀rọ̀ jáde ó dẹ̀ mọ̀ pàbí kókó máa béèrè lọ́wọ́ mi ó wá sáré sọ pé ó ní ìyàwó yín ti ẹ̀kú 10,000 ó ti gbàgbé ni mo wá rẹ́rìn ìbẹ̀lẹ̀ mi ti kọ́kọ́ ń fi yẹn sí nígbà tí kọ́kọ́ ní ìṣubọ̀ so àṣà interview yà bẹ́ẹ̀ Major tá a lọ sọ́dọ̀ Major sọ pé òun ti sọ fún wa wípé. Major yẹn ṣé àwọn kan ni wọ́n sọ pé àwọn ni bàbá ìyàwó Olúwalọ. Major yẹn ni. bẹ́ẹ̀ ó dàbí pé inú àwọn ọ̀rọ̀ kan tó ń lọ káàkiri wọ́n sọ pé bóyá family wọn ni kì í ṣe bàbá kankan. ok gbà sọ́dọ̀ bàbá yẹn kí ni tẹ́ ẹ bá sọ. gbàdá tó bàbá ṣáà tiẹ̀ kọ́kọ́ ń wò pé ó kọ́kọ́ bínú sí màmá ìyẹn ìyá arúgbó ìyá ètì jọ̀ǹsọ̀ ìyá ìjẹsà ó kọ́kọ́ bínú sí pé ó ní láwọn kan ń bọ̀ ó ní ṣe bó sọ pé àti ṣọ́ọ̀ṣì náà ti ń bọ̀ ó ní ló ti mi dá ó ní ṣe bó ti sọ gbọ́gbẹ́ nìyẹn pé kó yọ ọwọ́ òun lórí ó play kíní kan náà public tó ní tí tó play voice tí bàbá yẹn sọ pé kó má porúkọ sí mọ́ pé kó má pe àwọn ẹbí gangan bàbá ò sọ̀rọ̀ pé wọ́n ń wọ́ ọmọ bàbá sọ wípé ìyá ìyàwó anytime tó ń bá ń béèrè ọmọ bó sọ pé àlàáfíà ló wà. àbí ìyá ìkọ́ni gbogbo wa wò nínú fídíò tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kùgbàkùgbé nípa bàbá Olúwalọ ìyá yìí ni wọ́n ní sọ wípé nǹkan lòun wọ́n ń sìn pé wọ́n ní nǹkan tí wọ́n ní kò ń sọ lòun sọ torí pé wọ́n fún un lówó ni màmá ká má tiẹ̀ fún yín lówó ẹ̀rọ ọmọ yín láti bí ọdún 3 àwọn kan bí ọdún 5 kẹ́yìn bọ́dún má tiẹ̀ sọ wípé kẹ́ ẹ pariwo síta sí kò tó kẹ́ ẹ pariwo ni ẹ̀yin ìyá tẹ̀ ń wò mí ká pààrọ̀ pé ẹnìkan fún yàn lówó pé pariwo síta naturally kí abiyamọ gidi abiyamọ máa rí ọmọ ẹ̀ fún ọdún 3 tàbí ọdún 5 sí kò tó kó pariwo síta ni ẹ dá mi lóhùn lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti di ọ̀tá wòlé alọ́ lórí ọ̀rọ̀ yìí ìyá ẹ̀ wá ní ohun rẹ̀ anybody ń sẹ́ náà ò kí ló lè fà á tí ìyá ẹ̀ máa padà yí òun padà ìbéèrè ni láàrin mi àti yín kí ni ẹ̀yin rò pé ó lè fà á tí ìyá ẹ̀ máa yí òun padà. point number 2 ni wípé tí wọ́n bá sọ wípé títorí pé Rótìmí fún ìyá ní owó ìyá ṣe sọ ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n tọ̀ bàbá tó jáde ńgbà yẹn tó nù lórí ẹbí tó wọ́n ní bí ẹ̀gbọ́n bàbá ìyàwó Olúwalọ tani Major General sáà ní bàbá yẹn náà mọ nǹkan tó ń sọ ni bàbá yẹn ni wọ́n ní kó sáìnì ìwé tí Rótìmí fífẹ́ pé bàbá Olúwalọ ní ẹjọ́ tí bàbá yọrí bọ́rọ́ pé òun lè sáìnì ìwé ìyá náà ní òun lè sáìnì ìwé kí wàá lẹ wá ń pariwo sí tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀yin gan mọbi tọ́mọ yín wà ẹ fẹ́ borúkọ Alọ jẹ́ ni ẹ̀yin fámìlì àwọn bàbá Olúwalọ ẹ mọbi tọ́mọ yín wà ẹ fẹ́ borúkọ bàbá Olúwalọ jẹ́ ni fún ìwà tẹ́wù yìí
ó túmọ̀ sí pé kò sí èèyàn tó gbọ́dọ̀ take it serious mọ́ ó túmọ̀ sí pé ìran ìyá Mohbad ní tá à ń jàjà kó rí justice from ẹ̀ tó padà fìbí sú wa because nígbà tí ẹ mú ọ̀rọ̀ ìwá sórí social media mo wà lára àwọn tó kọ́ sọ wípé irú ọ̀rọ̀ yóò kí sọ orí social media òfin wà lórílẹ̀‐èdè wa tẹ́ bá fẹ́ rí ọmọ yín ẹ gba àgọ́ ọlọ́pàá lọ tàbí kẹ́ lọ sọ́dọ̀ àwọn agbẹjọ́rò kán bá yín pe ẹjọ́ kí wọ́n dẹ̀ invite Babalola lọ lábẹ́ òfin pé ń bológbó ọmọ yín sí ìwé yẹn ni wọ́n ní ká ẹ sáìnì tí bàbá tó náà lólórí ẹbí kó tó náà ò ní sáìnì ìyá náà ní ò ní sáìnì ẹ wá ń wá social media ẹ wá ń sunkún ẹlẹ́yà tó ní ìtumọ̀ kankan nísìn ẹni ẹ sọ bẹ́ẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó ní anybody ń sẹ́ ẹ máa wọ àwọn èèyàn ókè tó máa ní owó tí Rotimi fún ìyá jẹ́ kí ìyá máa sọ nǹkan tó sọ ń gbà yẹn ẹ̀gbọ́n ìyàwó Olúalọ́ tó ní òun ní first born tó jáde ń kọ́ programu bọ̀dá tẹ́ ń picture yìí ni mo ti bo interview woman yẹn tó ní òun gangan ní first born ìyá ìyàwó Olúalọ́ ṣé wọ́n fún òun náà lówó ni àkúmọ̀ bí òun náà máa padà jáde lọ́la ta ni wọ́n ní wọ́n fọ́ọ̀sì láti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí ló fà kí ló ń ṣẹlẹ̀ gangan báyìí tó wá jáde tán ní Tọ́pẹ́ ṣé Tọ́pẹ́ kí lorúkọ bàbá ẹ Tọ́pẹ́ Kọ́láwọlé ẹ̀sà orí yín gbálẹ̀ sà so wọ́n God bẹ́ẹ̀ ṣe tó kìlọ̀ tó bí ẹja pọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí sámánì ẹ̀mọ́ nǹkan tẹ̀ ń ṣe ni ẹ wá ń sọ kóbókóbó wọ́n fún yín ní 20,000 kan wọ́n fún yín 10,000 kan kẹ́ ẹ lọ́bì kan Olúalọ́ ṣe nǹkan tó bẹ́ẹ̀ yẹn fún yín ní dáadáa ó ra machine fún yín ó tún mú ọmọ yín túra ó ṣoore fún yín èló ni Rotimi bá tiẹ̀ fún yín tó yẹ kẹ́kọ̀ọ́ ronú lẹ́ẹ̀mejì kẹ́ tó wùwà àtẹ̀wù yẹn so ẹ̀yin pípín ẹ̀ṣẹ́ tẹ̀ rò pé àwọn ń ṣeré lórí social media ní tẹ̀ fún wa ní bóde tí sán tó bá dọ̀là ń sìn tọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tá a bá dá sí wọn ní ẹ̀rù ń bà wá ní bẹ́ẹ̀ ẹ̀rù bà wá ṣùgbọ́n bí àwọn nǹkan báyìí là ń avoid kọ́ àwọn tó tún wá jáde tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Babalola lọ́gbọ̀n ní kí wọ́n gbójú sí ẹ dá mi lóhùn níbo ni kí wọ́n gbójú sí àwọn èèyàn máa mi tẹ́wọ́n nǹkan tí mo lè sọ ṣùgbọ́n àkíyèsí kan tí mo sì wá fẹ́ pè wá yẹn sí ó sì jẹ́ ọ̀sẹ̀ kan yìí ní gbogbo ẹ̀ ṣẹlẹ̀ ọ̀sẹ̀ yìí ni bàbá Nasiru jáde táwọn náà bẹ̀rẹ̀ sí kó gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ jẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ọ̀sẹ̀ yìí ni ìyá ìyàwó Olúalọ́ náà tún ti bẹ̀rẹ̀ sí kó ọ̀rọ̀ tiẹ̀ náà jẹ yìí máa Tọ́pẹ́ Kọ́láwọlé ọ̀sẹ̀ náà lónà ti bẹ̀rẹ̀ sí kó tiẹ̀ jẹ bàbá Major òun náà ti jáde òun náà kó tiẹ̀ jẹ kí ló fà kí ló ń ṣẹlẹ̀ agbọ́n wa ń ṣẹ́ ìkàmùdù ń ṣẹ́ oyin gan ń ṣẹ́ pàápàá ojú olóko wà lè gudugudu up till this moment àti wàá rí ìyàwó Olúalọ́ àbátí rí ìyàwó ẹ dá mi lóhùn sátìrí ìyàwó Olúalọ́ ọmọ yín tẹ̀ ń wá ṣé Olúalọ́ ti fún yín báyà ẹ̀jẹ̀ ti gbé bí bàbá dẹ̀ ti gbé gbèsè táwa ní kí wọ́n gbé lẹ́yìn pé tí wọ́n bá tiẹ̀ lè gbé wá sórí social media kí wọ́n sọ bí tó wà fún yín bí àwọn ti sọ bọ̀ tó wáyé kí wọ́n sọ ó yẹ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n ti sọ bí tí ọmọ wa wà ẹ má sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ o because ara nǹkan tó jẹ́ káwa máa jáde sọ̀rọ̀ ìdí méjì pàtàkì ni ìdí àkọ́kọ́ ni wípé kí ni ẹ̀ ti ń tẹ̀ rẹ̀ sí gbogbo kìrìsìtẹ́nì àwọn èèyàn ti ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó ń sọ fáwọn kìrìsìtẹ́nì pé ẹ̀sìn láì Rotimi máa ń gbọ́n gbogbo sí wòlíì kan nábì kan olórí burúkú lọ́lọ́ta gbogbo wọn wọ́n máa fàájà fún gbogbo wọn ni so àwọn nǹkan ti ń jẹ́ nǹkan ègbin nǹkan ìra fún àwọn kìrìsìtẹ́nì àtàwọn churches tó kù tí ò kì í ṣe CAC jẹ́ káwa dá sí ọ̀rọ̀ yẹn gbà yẹn wípé bàbá Olúalọ́ abẹ́yìn pẹ̀lú ìyọ́nú Ọlọ́run níbo ni ọmọ wọn wà ẹ fún wọn lọ́mọ wọn. ìkejì ni wípé òótọ́ táwa gbé dání àwọn kan ti ń sátẹ́lẹ̀ pé bí ẹ̀rù ń bà wá ni ò jẹ́ ká fẹ́ sọ̀rọ̀ mo dẹ̀ ní látilẹ̀ ẹ lọ́wọ́ fídíò tí mo bẹ̀rẹ̀ láti dọ́rọ̀ rẹ̀ mo ní ẹ̀rù kọ́ ṣùgbọ́n tí mi bá rí òkodoro ọ̀rọ̀ mi kì í dédé jáde sọ̀rọ̀ I decided to my video evidence mi kì í fẹ́ sọ̀rọ̀ tó bá dẹ̀ wọ àwọn ọ̀rọ̀ tí mo ń sọ láti bẹ̀rẹ̀ náà ni wípé bàbá ẹjọ́ náà là ń bẹ̀bẹ̀ ẹ̀rù ọbalúwa mo máa ń sọ̀rọ̀ kan gbónú méjì kan mo máa ń sọ àtẹni tá a pa àtẹni tó pààyàn ibì kan wà tẹni máa pàdé tètè ẹni tó pààyàn wá ṣe dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ number one number two ni pé ọyọ ọjọ́ téèyàn lò láyé kọ́ ni kókó bí òkè sí nǹkan tó gbélé ayé sí ni dáadáa so dáadáa rẹ pé èmi fi máa ń sọ fáwọn ìpẹ́ ẹ ṣe dáadáa torí ọjọ́ kan bọ̀ wá kẹsàn ẹ̀ gbogbo agbára tó ní oògùn tó ní ipò tó ní owó tó ní dúkìá tó ní èèyàn tó mọ̀ ìjọ kan bọ̀ tí pinpin máa pin so díẹ̀ táwọn fi máa sòótọ́ tiwa nìyẹn ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí lẹ́yìn tẹ́ ń wò mí rí sí láàrin èmi àti yín nígbà tí ìyá ìyàwó Olúalọ́ ti wá jáde ń sìn wípé òun rán anybody níṣẹ́ sí káwa náà dákẹ́ nígbà tí bàbá Major tó nù ẹ̀gbọ́n bàbá ìyàwó Olúalọ́ ti jáde sọ̀rọ̀ pé ká má da orúkọ sọ̀rọ̀ mọ́ lẹ́yìn tó yẹ pé tí bàbá yẹn kọjá ìtẹ́lẹ̀ tó náà sọ pé òun rí ọmọ ẹ̀gbọ́n òun ti kí nǹkan sí káwa náà dákẹ́ lẹ́yìn ìgbà tí bàbá Nasiru tó jẹ́ ìkan náà prophet CAC
tó náà ń pè fún òtítọ́ táwọn náà ti sọ pé tí wọ́n bẹ̀rẹ̀ sí gbọ̀n lóhùn ní last 2 days nínú fídíò wọn tó ní gbogbo ẹgbẹ́ bàbá olúwa lọ́dárí jùn still àdètú rẹ̀ mọ́ táwọn wa ẹjọ́ sí káwa náà dákẹ́ èmi ń béèrè ni o ló àwọn kan ti ń bá èmi náà sọ̀rọ̀ pé adé ọ̀rọ̀ yìí kódà àwọn tó jẹ́ family mi pè mí ẹnìkan wà tó jẹ́ pé ó súnmọ́ mi bí ìsan ọ̀rùn ó ń bù mí báyìí ó súnmọ́ mi bí ìsan ọ̀rùn nínú ẹbí mi ó náà bá mi sọ pé adé ọ̀rọ̀ yẹn fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ jáde mẹ́nu kúrò lórí ẹ̀ náà kó ẹ̀sán máa ń bèèrè lọ́wọ́ àwọn ètò wa ní kí mẹ́nu kúrò lórí ẹ̀ sáà ti rí ẹni tá à ń wà sáwọn ẹbí ẹ̀ ti rí táwọn ẹbí ẹ̀ bá ti rí kò sí kò túmọ̀ pé ká máa sọ̀rọ̀ kan tó ní túmọ̀ lọ and up to this moment èmi ò ti sọ̀rọ̀ lórí ẹ̀ o mo fi Ọlọ́run tó dá mi ṣe lẹ́rìí sẹ́yìn pé ẹlẹ́sìn ìbílẹ̀ ni Rótìmí ó jẹ́ káwọn èèyàn máa sọ pé ó ń ba kìrìsìtẹ́nì lórúkọ jẹ́ ni ṣùgbọ́n kìrìsìtẹ́nì lè mi so mi dẹ̀ lè gbà kí CAC ba kìrìsìtẹ́nìtì jẹ́ fún àwọn kìrìsìtẹ́nì tó kù tó bá dẹ̀ jẹ́ kérúbù ló sẹ́mọ́ lórí lọ́la mi nígbà kérúbù ba kìrìsìtẹ́nìtì jẹ́ fún àwọn kìrìsìtẹ́nì tó kù tó bá jẹ́ celestial ló sẹ́mọ́ lórí lọ́la mi nígbà kí celestial ba kìrìsìtẹ́nìtì jẹ́ fún àwọn kìrìsìtẹ́nì tó kù tàbí any other churches tó bá tírú nǹkan bẹ́ẹ̀ bá sẹ́mọ́ torí àjọ ni kìrìsìtẹ́nìtì ni àwọn ọ̀rẹ́ mi tí ò kì í ṣe kìrìsìtẹ́nì àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ nu wọn mú mọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n ní mo gbowó ni wọ́n ní mi fẹ́ sòótọ́ wọ́n ní tó bá jẹ́ àwọn ni màá ti máa sọ̀rọ̀ mo mọ̀ ní táwọn tó jọ ọ̀rẹ́ mi tó jẹ́ mùsùlùmí ń sọ which is true but kára nǹkan tí mo avoid lélẹ́yìí ẹ máa wú ọ̀rọ̀ tí ìyá ìyàwó ló alọ́ sọ ó ní wọn anybody ilé yẹn lè ṣe ẹ fi rí hàn lábẹ́ comment section this is Ademade bye for now. Ade Omade, advocates for the masses.